fi ṣeré èdè tí mo pè ní pé Ọọ̀ni ò gbọ́dọ̀ pè rẹ̀ lólórí ọba mi ní mi sọ mo sọ náà bó nígbà táwọn èèyàn rẹ̀ pè mí pé. ṣé mo pé Yorùbá ní ọlọ́rọ̀ àbètí dìdì èmi náà ò ní mu gbóná torí ó fi ọpọlọ díẹ̀ sínú ọ̀rọ̀ yẹn mẹ́sẹ̀jì mi mò ń pàṣẹ sí Princess Olúwatóyìn ọmọ ṣékè òkun sísítà mi wọ́n bá mi pàṣẹ sí woman náà but before then mo fẹ́ kẹ́ gbọ́ àwọn nǹkan kéékèèké torí mo fẹ́ fi correction sínú àwọn ọ̀rọ̀ yẹn àwọn nǹkan kan tí kò yé. mẹ́sẹ̀jì mi ń lọ sí ọ̀dọ̀ ààrẹ Aimaroof nípa fídíò tẹ́ ṣe nípa Ọ̀yọ́túnjí. Mo rí fídíò tẹ́ ṣe tẹ́ ń sọ pé Ọ̀nìrìṣà ó rán àwọn èèyàn lọ sí South Carolina láti lọ fọ ilẹ̀ mọ́ ìyẹn àwọn olùṣàṣà nífẹ̀ẹ́ àti àwọn tó ń ṣàrọ̀ lọ́ṣà ní pé wọ́n pe àwọn èèyàn láti Ọ̀yọ́. Mi ò lè dá sí àárín yẹn lọ títí torí pé àárí pé aláàbò. Okay. Sister mi Olúwatóyìn o lè dá sí àárín yẹn lọ títí fine àárín tó bá lè dá sí òun náà ni kò dá sí èmi ò wá síbi láti wá bá mi like máa bá obìnrin drag anything mi like kí máa bá obìnrin drag bó ṣe rí nǹkan kò yí ọ̀pọ̀lọpọ̀ nínú yín tẹ́ bá ń sọ̀rọ̀ dóná àwọn àkíyèsí kan wà tó yẹ pé a máa pera wa sí nǹkan ẹyọkan tí mo fi respect Yorùbáwùyí dọ́là nìyẹn even tí Yorùbáwùyí bá rí pé mo ṣe mistake kan tó wò pé òun lè sọ̀rọ̀ sí tó dẹ̀ mọ̀ pé mi àtúnjọ wà nínú struggle mo fi Ọlọ́run búra mi ìgbé mọ́ra o ó máa pè mí sákìyèsí á ní ààrẹ nǹkan báyìí èmi expect pé tó bá yẹ pé gẹ́gẹ́ bí ìwọ náà ṣe sọ̀rọ̀ ó fẹ́ kí nǹkan da ó yẹ kó pè mí sákèsí ni ẹ má gbọ́ lọ o. èyí wà ní pẹ̀bí Aláàfin wà ní pẹ̀bí then number 2 sọ̀rọ̀ kan tó bá ń ṣẹlẹ̀ láàrin àwọn ọba sọ́ba ń ṣọba náà so ní. Tóyìn mo ní right láti dá sí àfẹ́ àsọba kò ṣe ọba ló máa wá mo kàn fẹ́ máa fún ẹ ní clue ni o. Ọba ò ní wá sórí internet láti wá máa bá anybody drag àwọn ọmọ ìlú ẹ̀ náà ló máa drag ìwọ náà ń ṣe bọ́mọ ọba lọ́yọ̀ọ́ ló pe rẹ̀ ìwọ náà ń ṣọba olọ́mọ ọba ni mọ́mí ẹ bí ìyá tèmi náà ṣe jẹ́ ọmọ ọba tí bàbá mi dẹ̀ jẹ́ ọmọ Ọ̀yọ́ tí ìyá mi dẹ̀ jẹ́ ọmọ Ọ̀yọ́ ẹ máa gbọ́ mo fẹ́ fún lésì ni o torí mo rí àwọn wèrè kan lábẹ́ ẹ̀bẹ̀ ìkan bọ́ta onílítírèètì ni ọmọ àlè lọ́mọ Ọ̀yọ́ yẹn ó fẹ́ dalẹ̀ Yorùbá rú ni ṣẹ́rí bàbá ńlá kú gbogbo èyí tẹ́ ń kọ́mẹ̀ntì yẹn iṣẹ́ tèmi ṣe ńlẹ̀ Yorùbá tó wáyé pé ẹ lè pléṣì fóònù yín síwájú yín kẹtì ẹ̀ ṣiṣẹ́ tá a rẹ̀ ṣe even bó ṣe jẹ́ pẹ̀lú òyìnbó ni mo wà yìí tẹ́ ẹ bá lè ṣe kò bá da mo ní brọ́dà bí kan náà bẹ̀ bọ̀ tó ń kọ́mẹ̀ntì dáadáa á ti sọ̀rọ̀ ṣẹ́rí ọ̀pọ̀lọpọ̀ nínú àwa ọmọ Yorùbá à ń fẹ́ gbọ́ òótọ́ ọ̀rọ̀ èmi ò lè dá ìjálẹ̀ láàrin àti Ọọ̀ni àti Aláàfin láíláí bọ̀ nǹkan tá à ń try láti sọ ni pé ẹ put brain yín gbogbo ẹ̀yin kọ́mẹ́ntà ni o mi ò tí ì bá sísà yìí wí o ẹ put brain yín together kẹ wò ó pé ààrẹ tó ń sọ̀rọ̀ ìjà ìlú mi ni mò ń gbìn náà ikọ́ tí mo dẹ̀ ń sọ àwọn Ọ̀yọ́ mọ̀ ń pa ẹ̀ mọ lọ́kìtẹ́ máa ń ní nítorí pé àwọn ọmọ wọn ò fi bẹ́ẹ̀ bọ́ sórí íńtánẹ̀tì láti sọ̀rọ̀ ó ní ọ̀pọ̀lọpọ̀ yìí ṣe máa ń sọ̀rọ̀ mọ̀tẹ́ bá ti wá sọ̀rọ̀ gbogbo ọmọdé ìfẹ́ wa kóra ọjọ́ mi ò ní problem pẹ̀lú Ọọ̀ni o mi ì dẹ̀ ní problem pẹ̀lú anybody so Tóyìn má táàgì mi pẹ̀lú ọ̀rọ̀ tó o bá ti lè pè mí kó gbé nọ́mbà mi kó pè mí pé ààrẹ nǹkan tẹ́ sọ báyìí mo jẹ́ nìkan tó yẹ pé máa ń gbọ́ correction gan mo dẹ̀ máa ń redirect ọ̀rọ̀ ó tún sọ nínú apology mi kò dénú tó bá lọ apology mi ò dénú wẹ́ẹ̀ it's left to you mo ti sọ nǹkan tí máa sọ in short mi ní láti apologize tó bá jẹ́ nǹkan tó fẹ́ gbọ́ nìyẹn mi ní láti apologize gbogbo ọ̀rọ̀ tí mo sọ kò kàn ébú but problem tí máa ń ní pẹ̀lú ẹ̀yin people yìí ni pé you guys don't even listen to gbogbo àwọn brother yìí tó wà ń fẹ̀ tó bá ń fi Aláàfin pa Olúwatóyìn níbo ni wọ́n wà
Where are you? Níbo ló jókòó sí nígbà táwí koko bú Aláàfin? Níbo ló jókòó sí nígbà tó Ológun Dúdú bú Aláàfin? Níbo ló jókòó sí táwọn àwọn idiot àwọn eléwì ìlú yín tó bú Aláàfin? Ṣó fẹ́ gbọ́? Àwa ní regard, a dẹ̀ ní respect fún Aláàfin gan. A dẹ̀ ní respect fún Ọọ̀ni. Ó ló ṣe rí ọmọ Ọ̀yọ́. Láìláìláìlá. Ó lè rí ọmọ Ọ̀yọ́ kó bọ́ta kó fi ewì bú Ọọ̀ni. Bẹ́ẹ̀ ni, I will continue repeating myself. Mi ò bẹ̀rù anybody nínú yín omi kò jẹ́ o. Anybody nínú Ilé Ifẹ̀ tó bá ń ṣe recognize pé ààrẹ ṣe ní ìkọ̀kọ̀ tẹ́ lè ṣe fẹ́mi o. Mo fi Ọlọ́run búra. Kò sí ìkọ̀kọ̀ tẹ́ lè ṣe. Ọba Ọọ̀ni gan ò gbọ́dọ̀ sọ wípé mo bú àwọn. Bẹ́ẹ̀ ni, nígbà mo wà nínú O2 forum, I believe pé bóyá ti yọ mí, I don't even know. Mi ò dẹ̀ give a fuck about it. Tí bá rí nǹkan tí ò rá tí gbà tá àti ìní ọba, màá pe àwọn èèyàn tó dẹ̀ wá níbi tó máa rí pé ẹ bá mi fi mẹ́sẹ̀gì kódà wọ́n máa sọ pé ààrẹ, your message is passed to the Ọọ̀ni of Ife. This argument ti ń lọ ti pé ẹ stop. Ẹ bá máa takú mi. Now, jẹ́ sọ ọkọ fún Olúwatóyìn, right? Ọmọ ẹkùn, whether bí ìṣàmọ̀ṣà. Nǹkan tó ń try láti sọ yẹn, reframe ọ̀rọ̀ yẹn. Tí bá ń sọ̀rọ̀, ẹ̀yin gangan lẹ ń dájà lé mi, èmi fẹ́ dájà lé ilẹ̀ Yorùbá. Gbogbo ẹ̀yin tẹ́ ń comment, ibo lẹ̀yin wà ńgbà tá à ń forí lakú, níbo lẹ̀yin wà ńgbà tá wà ń ná owó fún Yorùbá nation, níbo lẹ̀yin wà ńgbà tá wà ń ra nǹkan oríṣiríṣi. Mo mọyì ọ̀kadà tí mo rà, ẹ jẹ́ kó rí yín máa pé kẹ́ tó bá comment. Tó bá ti dọ̀rọ̀ lọ ni ẹ máa bẹ́ bọ́ta gbùrùgbùrùgbùrù. Kí ló ń ṣẹlẹ̀ gangan? Ọmọ Ọ̀yọ́ respect Ọọ̀ni náà ṣe ń sọ̀rọ̀. Mi ò tí ì bọ́ síta rí kí n bú Ọọ̀ni ní abumú. But àwọn ọmọ ti yín, wọ́n ti fi Aláàfin pa. Ṣé tológun dúdú la fẹ́ sọ ni? Tí ẹ ló ń dàgbà torí ẹ ò pé. Ṣé ẹ la fẹ́ sọ ni? Most especially ológun dúdú yẹn. Òun ti ẹ̀ worst. O sọ lórí ẹ̀. Now, mo máa short video mo dẹ̀ máa pa torí mi fẹ́ pẹ́ lórí ẹ̀. But nǹkan tí mo fẹ́ prove fún ẹ ni pé yes, olóyè Ọ̀yọ́ tún jí ni mí. Nǹkan tí mo dẹ̀ sọ tó bá gbọ́ dáadáa. Mo ní bàbá wa Ọọ̀ni, ṣé tẹ́ ẹ bá fẹ́ kí ìrẹ́pọ̀ kó wà nílẹ̀ Yorùbá. Ó yẹ kẹ́ mú àwọn èèyàn látọ̀yọ́. Ṣé mo ti sọ̀rọ̀ sọ ní Toyin? What are you talking about? Ẹ bá gbọ́rọ̀ ẹ lọ. Láti máa dá sí. Torí pé mo rí pé láti ìgbà tí wọ́n ti f'Aláàfin jẹ, lẹ ti insinuate violence. Ṣé ń gbọ́rọ̀? Ẹ fẹ́ fi style bẹ̀rẹ̀ fracas láàrin Ọọ̀ni. Toyin, mi ò lè fi, èmi ò ń ṣe ní fracas. Let me just tell you this. Sórí gbogbo nǹkan tó ń sọ yẹn. Mi fẹ́ bú ẹ nítorí pé ó fi mánà gbé ọ̀rọ̀ yẹn lẹ̀, bọ̀ ó sọ̀kò. Ṣó mọ̀ pé Yorùbá ni mí, mi ń ṣàdàmọ̀dì. Bọ̀ gbogbo nǹkan tó ń sọ yẹn, mo mọ bí ṣe lè fún ẹ lésì. Number 1, mo wọ lánú Rámúdánù tá a wà yìí, mi ṣe fẹ́ sọ. Number 2, mo fún ẹ regard gẹ́gẹ́ bí obìnrin. Ọ̀wọ̀ tí mo fún ẹ tó bá fún mi ni, o ò ní bọ́ta. Èmi ò sínú ẹni tó ń jókòó gbowó fracas mi ìgbárí ni. So don't tell me pé mo insinuate fracas and one idiot kọ́ wọ́bẹ̀. Obìnrin òun sọ pé illiterate ló ń da ààrẹ láàmú. Kí ló fún ẹ ní priority pa? Kí ló fún ẹ ní assurance pé o kàwé jù mí lọ? Tó bá tún wá kàwé jù mí lọ gangan, kí ló fún ẹ wípé o gbọ́n tó mi? Ọ̀tọ̀ ni kéèyàn kàwé, ọ̀tọ̀ ni kéèyàn lọ́gbọ́n orí. Ṣó ti yé? Kí ló fún ẹ ní assurance pé o gbọ́n tó mi? Wọ́n ní illiterate ni ó fẹ́ dalẹ̀ Yorùbá rú ni, ẹ̀ ń ṣí èrè gbogbo yín. Tí n bá ní mo fẹ́ fún yín lépè yín sìn, màá fi Toyin lẹ̀. Màá wá lọ sórí comment, màá ṣe èpè fún yín lẹ́yọ kọ̀ọ̀kan. Kí ló ṣẹlẹ̀ náà Ṣọlá Búdàṣírù? Nǹkan tó máa ń dùn mí ni pé thank you very much. Wọ́n ò rí àwọn ọmọ Ọ̀yọ́ kó máa bú Ọọ̀ni. Àwa ò ṣe. We have respect for the king. A ní respect fún Ọọ̀ni Ifẹ̀. Àwọn ọmọ ìlú yín ni bastard. Tí wọ́n ní respect. Àwọn ọmọ Ilé Ifẹ̀ gangan ni idiot. Tí wọ́n ní respect. You can call Ọọ̀ni pé ọmọ Ọ̀rànyàn ni, ọmọ kìíní kan ni. Ìtàn oríṣiríṣi ló ní kálukú wa ń gbọ́. Ṣọlá bá mi share kíní yẹn sínú group pé mo wà online. Because àwọn ọmọ Ilé Ifẹ̀ wọ́n ti fẹ́ máa mú ọ̀rọ̀ mi. Lè ṣe nǹkan fẹ́ mi o. Anything báyìí ọmọ Ilé Ifẹ̀ kò lè ṣe fún mi. Torí tẹ́ bá gbé ọwọ́ báyìí, ẹ máa fi nọra yín ni. What is your problem? Ó wá ń sọ fún mi pé mi ṣe ní right láti sọ̀rọ̀ lórí ìlú mi. Ibo náà ti sọ̀rọ̀ ẹ̀. Mo ní 100% right láti sọ̀rọ̀. Now, o make a statement pé wàá pe Aláàfin pé
kọ́ máa fún èmi ní chance ọwọ́ adé ò lè jẹ́ lóhùn bàbá mi ní ọwọ́ adé 24/7 mo lẹ̀ pọ̀ idiot kan tún wá sọ nínú yín wọ́n ló fẹ́ lẹ̀ mọ́ Aláàfin ni ẹ̀ ṣì èrè ni àbẹ́ ẹ̀ sinwin ọmọ Ọ̀yọ́ ni mí ipa tí mò ń kó nílùú bàbá mi ìkọ̀kọ́ nú ẹ̀yin tẹ́ ẹ̀ ń sọ̀rọ̀ yìí tẹ́ ẹ bá kó ní ẹni máa sọ̀rọ̀ ẹ gbọ́ díẹ̀ kí tó wá fún lésì. àti Aláàfin káwọn kan kó máa bú Aláàfin káwọn kan kó máa bú Ọ̀nìrìṣà. ẹ̀yin Ilé Ifẹ̀ lẹ́ ń bú Aláàfin Ọ̀yọ́ ò ẹ́fà bú Ọ̀ọ̀ni rí. Tóyìn oní kò wọ́ọ̀kì nígbà yẹn mo tún gbé ànọ́dá wa wá jẹ́ kí n sọ ọkọ fún ẹ ṣé Ọ̀ṣun Tọ́lá ni màá fi píṣọ ẹ̀wọ̀n yín o màá fi píṣọ ẹ̀wọ̀n yín oní kò wọ́ọ̀kì nígbà yẹn mo insinuate kinní kan sórí apology tí mo ṣe yẹn nítorí pé mo ní ìwọ mo bẹ̀rù ọba gan ọba tóbi ní ọwọ́ mi what they call king is a very powerful stuff tó yẹ pé anybody ò lè máa fi ṣeré èdè tí mo pè ní pé Ọọ̀ni ò gbọ́dọ̀ pé rẹ̀ lólórí ọba mi sọ mo sọ náà bó nígbà táwọn èèyàn rẹ̀ pè mí pé ààrẹ district tó sọ yìí kò dáa wọ́n pè mí lọ́yọ̀ wọ́n pè mí nífẹ̀ẹ́ láwọn èèyàn gidi mo dẹ̀ come out mo apologize what else do you want from me wọ́n ló ti máa ń jáde fún mi tipẹ́ wà láì mi rí this is the first time tíyàn send sí mi Yorùbá ní ọlọ́rọ̀ abetí dídí ẹ máa gbọ́ o. but this time around ẹ tún fẹ́ lo ọ̀rọ̀ Ọ̀yọ́túnjí yìí láti fi create another problem láàrin wọn ṣé ẹ̀yin mọ̀ bóyá àwọn méjì gan communicate. wọn communicate tó bá dẹ̀ communicate is okay nígbà tí mo jáde tí mo ní Ọọ̀ni o mo ní bàbá wọ Ọ̀nìrìṣà kábíyèsí mo ní kò congratulate Aláàfin immediately tí mo jáde ní lẹ́tà Ọlọ́ọ̀ni jáde má máa wo bí ẹ pé mi sórí mi tí mo ń sọ̀rọ̀ yìí mo wà intelligent gan o. ẹ̀yin èèyàn mi mo ti padà wá mo ti padà wá ẹ jẹ́ kí n tọ́nù kí n ṣe yes kó face mi ẹ má bínú mo ti padà wọnú ilé temperature yẹn ẹ má bínú come back ẹ bá mi padà mo play ẹ níta bọ̀ temperature yẹn wá ó cut fóònù mi down now ẹ má gbọ́. ṣé ẹ̀yin mọ̀ bóyá àwọn méjì gan communicate bọ́ọ̀lù tó ń ra àwọn Yorùbá síbẹ̀. then number 2 ẹgbẹ́ ti dé 20 kan ẹni pé kì í ṣe Ifẹ̀ tún jiná pẹ̀lẹ́ pé Ọ̀yọ́ tún jiná pẹ̀lẹ́ ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín ni pé. ok jẹ́ béèrè. ṣé Ọ̀yọ́ àti bàrí ni àwọn Ọ̀yọ́ ti kóra wọn lọ sí South Carolina ìbéèrè ni mo béèrè lọ́wọ́ yín o wọ́n ta sọ pé tá bá sọ̀rọ̀ Ọ̀yọ́ gan lẹ́ni Ọ̀yọ́ ilé gangan lọ̀rọ̀ ní Ọ̀yọ́. ṣé níbi tí ò ti yé ọmọbìnrin ẹ jẹ́ kí n ṣàlàyé kan fún yín ó ní ṣé Ọ̀yọ́ àti bà ni wọ́n ti kóra wọn lọ sí South Carolina ó ní tó bá dẹ̀ ń sọ̀rọ̀ ọ̀rọ̀ Ọ̀yọ́ ẹ máa gbọ́ o. àgbogbo ọmọ Ọ̀yọ́ ilé lè ní wọ́n fọ́ káàkiri. bẹ́ẹ̀ yes. wọ́n fọ́ kiri àwọn Ọ̀yọ́ ilé wọ́n fọ́ kiri gbogbo ilẹ̀ Yorùbá náà wà lẹ́yìn ìgbà tó Ọ̀yọ́ ilé ti kú wọ́n fọ́ kiri. ẹ̀yin náà nìyẹn la bá ń díẹ̀. ara àwọn ọmọọba àwọn ló escape tó wá síbí from Ọ̀yọ́ Ìgbòho wá sí Ìbàdàn àwọn ọmọọba Ọ̀yọ́ wà all over ilẹ̀ káàrọ̀ àti bẹ́ẹ̀ni torí ìyá tó bí ìyá tèmi. ok mo ti ṣe rí ẹ jẹ́ kí a sẹ́ríkì kankan tí ò yé fún màtọ́ pè ní Princess Olúwatóyìn yìí Princess Olúwatóyìn èsì ẹ lélẹ̀ mi ò ní bú ẹ ó ní àwọn tó wà ní Ọ̀yọ́túnjí mo sọ fún ẹ pé olóyè Ọ̀yọ́túnjí ni mí mo dẹ̀ ní ìwé Ọ̀yọ́túnjí ọba Adéfúnmi Adéjuyìgbé ọmọ Aláàfin ni so ibi tí ò bá wù kọ́ ti ṣẹ̀wá ìdí tó fi di pé Ọọ̀ni ló dé wọn ládé nígbà yẹn màá sọ bọ̀ máa yan níwọ̀nba fún ẹ torí kò yí ẹ o ò mọ̀tàn débẹ̀ èmi dẹ̀ mọ ìtàn débẹ̀ ìdí tí ó fi jẹ́ pé Ọọ̀ni ló padà dé wọn láàfin ní wọn ládé nígbà tí wọ́n kọ́ńtàtì kú bàbá yèyé bàbá ò ní táìmù yẹn àsìkò tí bàbá ò wá ní táìmù wọ́n gbégbèsè wọ́n lọ sọ́dọ̀ Ọọ̀ni ní táìmù láti lọ jẹ́ so àtọ̀ọ̀ni àti Aláàfin kò sẹ́ni tí ò lè di Adéjuyìgbé ládé jẹ́ wọ́n fi kọ́kọ́ yí ẹ o Ọ̀yọ́ tó ń sọ pé Ọ̀yọ́ ọgbà kan Ọ̀yọ́ kan tó tú tó ṣe kinní kan ni wọ́n ti débẹ̀ ọmọ Ọ̀yọ́ lọmọ Ọ̀yọ́ ń jẹ́ láti Ìgbòho àwa tá a sí láti Ìgbòho dọ̀yọ́ láti Ọ̀yọ́ Kàtúngà ìjẹ́ wàá mọ̀ pé Ọ̀yọ́ méje ló wà
Ọ̀yọ́ parí la wà yìí ogun ò dẹ̀ lè tú ṣe bí ara alára ẹni torí pé Aláàfin ní agbára ó lẹ fi ń fi ogun tú Ọ̀yọ́ láti lẹ̀ tí gbogbo yín ẹ máa pàmọ̀ pọ̀ ẹ máa fi ogun bá Ọ̀yọ́ jà bọ̀ Ọlọ́run wá borí gbogbo ìlú Ọlọ́run borí ẹ̀ débi pé kò sí ẹni tó lè sọ wípé nínú history of Yorùbá land lẹ́nìí tó lè ní pé Ọ̀yọ́ kọ́ ló ní the highest history in the world let me say in Africa àwọn òyìnbó gan gúgú ẹ̀ ń bì bọ́lá wípé mi ò fẹ́ sọ̀rọ̀ kó má dàbí pé mo mọ nǹkan tẹ́yìn ìfẹ́ ń dánwò o but I don't want to go far ìsinmi àmà tó ní ẹ tó ń bọ́ Ọ̀ọ̀ni èmi ò lè bú Ọ̀ọ̀ni but I'm telling you the fact sórí nǹkan tó ń sọ yẹn ìpè Ọ̀yọ́ lé ìfẹ́ tẹ́ wà lẹ́nìí nínú ìtàn Aláàfin ló tu ilẹ̀ ẹbẹ̀ kò ṣe fẹ́ tẹ́yìn náà wà lẹ́nìí ìfẹ́ tẹ́ wà lẹ́nìí kọ́ gangan kọ́ nífẹ̀ẹ́ àmọ́ ìtàn o mi ò kàn ṣó lórí ẹgbẹ́ ọmọ Ọ̀yọ́ lásán mi kàn jẹ́ fáńdà ẹgbẹ́ ọmọ Ọ̀yọ́ bàbá Aláàfin kábíyèsí ikú bàbá yèyí tó lọ lánàá bàbá ti rídì mi bàbá ṣe a lot of series of tests fún mi kó tó di pé wọ́n fi mí ṣe ààrẹ ẹgbẹ́ ọmọ Ọ̀yọ́ eléyìí ò ń ṣe pé klọ́ọ̀bù ààrẹ ẹgbẹ́ ìlú ni that's only ẹgbẹ́ ìlú tó ní orúkọ tó gba ìyọ̀ǹda lọ́wọ́ kábíyèsí ikú bàbá yèyí ẹ̀yin ọmọ Ọ̀yọ́ ẹ ṣe kábíyèsí f'Aláàfin ṣẹ́rí kíní kan tí kò yí àwọn èèyàn ni pé tí a bá ń try láti narrate the history of Yorùbá land àwọn èèyàn bá ṣe ń kọ́ wọn parẹ́ lóòótọ́ Ọ̀yọ́ lè má ní full history kó yẹ pé irọ́ wà ń bẹ̀ lóòótọ́ Ilé Ifẹ̀ lè má ní full history kó jẹ́ irọ́ wà ń bẹ̀ ọmọ Ọ̀yọ́ ọmọ bàbá ni wọ́n èmi ò dájà lẹ̀ o so tó bá wá sọ fún mi pé ẹ ṣé Ọ̀yọ́ Ìsìn ni wọ́n ti lọ bẹ̀ tó fẹ́ gbọ́ Ọ̀yọ́ Ìsìn ni torí nǹkan tí wo mọ̀ nìyẹn because the history of 100 years àwọn ọlọ́yọ̀ tún jí wọ́n trace ẹ̀ wọ́n dẹ̀ mọ̀ pé 100 years yẹn Ọ̀yọ́ Ìsìn Ọ̀yọ́ tá a wà nísìn òun náà ti kú lọ́bẹ̀ nítorí pé bàbá mo ìṣubú dẹ̀ ní ìwé yẹn lọ́wọ́ mi ì dẹ̀ fẹ́ dìde ìwé yẹn wà lọ́wọ́ mi lókè nígbà tí ìkan nínú àwọn ọmọ ọba ẹ mọ bínú Ọ̀wọ́ Adé ṣe jọba ìsìn tí wọn ò fún àwọn Ọ̀wọ́ Adé ní chance láti lẹ̀ tó wá jẹ́ ọdún yìí ni Ọ̀wọ́ Adé jọba irú ẹ̀ ló ṣẹlẹ̀ sí ọba Adéfúnmi Adéjuyìgbé one ẹ wá mọ̀ nǹkan tó dùn mí nípa ọmọbìnrin tó pe ẹ̀ ní princess yìí ọmọbìnrin yìí kò wá lọ síbi ọ̀rọ̀ gidi tí mo sọ ó dẹ̀ ní ìyá òun ẹ máa gbọ́ o ẹjọ́ kiri ẹ̀ ìyá ẹ̀ nìyẹn o ọmọ iná lójú iná lẹ́nu alókè gbéná wojú ẹkùn ìsìlá bá mi mú kinní tí mọ́mí máa ń gbé fóònù sí yẹn dáhàngà. àkókò náà lè wà lẹ́nu wọ́n lè bá aṣọ ọdún àjàgbó èmi gan wà tí mo kéré mo jójú àjàgbó àwọn bèbè ìlẹ̀kẹ̀ tí màmá mi fi jójú àjàgbó èmi ni mo jó gbogbo fi gbogbo ẹ̀ jó mo jìyà gbogbo ẹ̀. bó ṣe ló jójú àjàgbó yẹn mo mọ̀ ń pa ẹ̀jú ẹ lọ ọba àjàgbó mo gùn létí ọba jígbógun yìnbọn dẹ aró elégede gẹdẹgẹdẹ orokoroko bí òye ò lè roko ó ṣọdẹ bí òye ò lè ṣọdẹ dèrè lálẹ́ mọṣọdẹ àmọlẹlẹmọṣọ dẹdẹ ọba àjàgbó lọ láàfin Ọ̀yọ́ ọba jígbógun yìnbọn dẹ ṣe rí ẹ̀yin èèyàn a lot of yẹn máa ń fi ojú Amẹ́ríkà wò mí èmi ò sí l'Amẹ́ríkà o bí ṣe wà ìlú Nàìjíríà mo wà inú ilé mi ilé ọba ni bẹ́ẹ̀ ni mo sọ fún yín so tó bá ń sọ̀rọ̀ irú àjàgbó tó sọ yìí mi mú oríkì ọba àjàgbó kan lẹ̀ ọba Ọ̀wọ́ Adé tuntun mo mú oríkì ẹ̀ kan lẹ̀ mo mú oríkì Aláàfin kan lẹ̀ mo mú oríkì ọba Àkóso mo mọ kan lẹ̀ mo mọ oríkì tí wọ́n pe bàbá láàmì Ṣàngó ọba Ọya mo mọ kan lẹ̀ ìlú òyìnbó mo ń gbé o ọ̀pọ̀lọpọ̀ ìdẹ wà ní ẹmọ dájú kan tí mo mọ̀ mo kàn wo comment yẹn I'm just laughing at all the stupid people don't make a comment and I don't want to have any problem with you but ẹ wá mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ máa gbọ́ ẹ gbọ́ díẹ̀ máa pa sí lórí mi go ní time bíi kí ni. Islam, let me call your mom. I'm online. Then number 2, Ade. Oh, let me call him. I'm online. Please, just talk to him. I'm online. Why does she want to pay? Oh, no, right.
ṣebí ìgbà tí ọba Adéfúnmi yìí wálé ń gbà kan ṣèbó wá sílé Ifẹ̀ tí ní òṣùgbé ń gbà yẹn pé báwo lẹ ṣe wá sọ pé Ọọ̀ni ò ní ráì torí pé Ọ̀yọ́ tún ti níbẹ̀ ń jẹ́ ṣe rí pé ẹ̀ ń tà. sórí tó bá yẹ pé o gbọ́ dáadáa bí sọ fún ẹ lọ gbọ́ ọ̀rọ̀ yẹn mo ní nǹkan tó yẹ kí wọ́n ṣe tí wọ́n bá fẹ́ kí ilẹ̀ Yorùbá da mo ló yẹ kó mú èèyàn ká tiẹ̀ sọ pé Aláàfin nǹkan tí mo sọ mo ní ká tiẹ̀ ní Aláàfin ò sí lórí ipò mo ní ó yẹ kó lọ mú dárúkọ bàbá bishop Ládìgbòlù kó fún wọn ní èèyàn tó bá yẹ pé Ọọ̀ni gangan tó jẹ́ bàbá wa àwọn náà fẹ́ ìrẹ́pọ̀ mo ní bóyá kàn ṣe ni a lè correct ọba ẹ máa gbọ́ o. torí àwọn tí wọ́n sọ ibẹ̀ yẹn ní Ọ̀yọ́ tún jí wọ́n fi ibẹ̀ yẹn pọ́n Ọ̀yọ́ lé ni. Tóyìn wọn fi pọ́n Ọ̀yọ́ lé ọmọ Ọ̀yọ́ ni wọ́n ṣe ọmọ Ilé-Ifẹ̀ wọn lè jẹ́ ọmọ Ilé-Ifẹ̀ kó pe bẹ̀ ní Ọ̀yọ́ tún jí ẹ lè change ẹ̀ and ó dẹ̀ fẹ́ kí n sọ̀rọ̀ bọ̀ mi ìfẹ́ sọ̀rọ̀ lórí nǹkan tó sọ yìí Ọọ̀ni ò ever wá sí ilé Ọọ̀ni ò tí ì wá sí ìgbà tí Ọọ̀ni kọ́kọ́ wá mo wà lára ẹni tó ń tákù wípé Ọọ̀ni wá sí odidi Amẹ́ríkà a young king wípé kí ló dé tí Ọọ̀ni ò dé Ọ̀yọ́ tún jí ò ń parọ́ kí ni wọ́n mọ̀ pa ẹ̀ olóyè Ọ̀yọ́ tún jí ni mí even a wà lára first àwa ni number 1 tí wọ́n kọ́kọ́ fi joyè 2015 and that was October 5 ní ọjọ́ yẹn Ọlọ́run tún yọ wá is 9 hours láti bí mo drive lọ́dún náà lọ́ọ̀ni pẹ̀lú yìnyín nígbà tá a padà bọ̀ òjò fẹ́ lè wọ́ mọ́tò wa sínú gádà idiot kan ni wọ́n sọ tó ń bá rí pankẹ́rẹ́ mo jù yálà yà yín lọ ní gbogbo ọ̀nà lórí ìtàn níwọ̀nba tí mo mọ̀ tí kò ń ṣe àlọ́ gẹ́gẹ́ bí nǹkan tí Lájí Abbas sọ ìtàn tèmi máa ń sọ kò ń ṣe àlọ́ ẹ̀yin lẹ́ ń pa àlọ́ kí ló ń sọ lẹ́nu. kò di dandan yí pé bóyá Ọ̀yọ́ ni wọ́n ti kó wọn lọ. Ọ̀yọ́ náà ti kó wọn lọ Ọ̀yọ́ náà ti wá lọ bèrè tán. slave trade Ọ̀yọ́ ilé ti fọ́. Tóyìn lọ pé Lukman Aronfale sórí Ọ̀yọ́ ilé tó ló fọ́ yẹn bẹ́ẹ̀ ni Ifẹ̀ náà fọ́ Ifẹ̀ tó wà lẹ́nìí kò ṣe Ifẹ̀ tó wà lélẹ̀ lọ gbá research I know what I'm talking about Princess Olúwatóyìn kí ló orúkọ ẹ̀ náà lọ gbá research in short you know what I'm not going to play your voice no more now ẹ jẹ́ kí n sòótọ́ ọ̀rọ̀ fún yín Uma yóò mọ nǹkan tó sọ lẹ́nu bọ̀ nítorí pé kò ta mí ní èdè àbùkù kankan so kò jẹ́ kí n lè fẹ́ fún lésì ẹ wá mọ wọ́n sí ní èrò ni pé ọ̀rọ̀ ọlọ́ba àwọn ọba gangan ló jẹ́ kí n sọ̀rọ̀ àwọn tí wọ́n ń jẹ ọba fẹ́ẹ̀kì ní Amẹ́ríkà ṣe mọ̀ yí pé Uma yóò sọ̀rọ̀ lórí ẹ̀ rárá Princess Olúwatóyìn please why tó ṣe sọ̀rọ̀ ṣọ́ ti fún ẹ ní bribe ni màá sọ fún ẹ náà ṣé wọ́n ti fún ẹ ní bribe lórí ọ̀rọ̀ ẹni Múdí Ìṣídù God bless you Ọ̀yọ́ ni mí Ọ̀yọ́ nìran mi Princess ṣé wọ́n ti fún ẹ ní bribe lórí ọ̀rọ̀ yẹn ló fi lè sọ nípa àwọn ọba fake tó fẹ́ máa jẹ and I repeat myself wọ́n pè mí wọ́n ní kí n wá jẹ Aláàfin Washington mo lè wọ̀ ni ọmọ ọba nìyá mi àwọn òṣèrú ẹ̀ wọ́n pe Ọ̀túnba Olúyíká Wáídì wọ́n ní kó wá jẹ ọba California Ọ̀túnba reject àwọn tó dẹ̀ pera wọn ní ọba ìlú òyìnbó Lady Princess Tóyìn kò sọ̀rọ̀ pẹ̀ ó dìdì wá bá mi ní bàbá òun ṣe ọmọ Ilé-Ifẹ̀ o ẹtú wa wẹ́n tó sọ̀rọ̀ yìí tó gbìjà yìí o ọmọ Ọ̀yọ́ ni màmá ẹ̀ o ṣe ti rí pé ó fi ibìkan lọ ó wá sọ ní ó máa sọ fún Aláàfin pé kó má dá mi lóhùn ó dà pé ó mọ tó bá mọ bí ṣe súnmọ́ Aláàfin mi ò tiẹ̀ ní láti sọ yẹn fún ẹ àwọn kan tó wá sọ wọ́n ní ó ń gbá kílíṣì ni ẹ gbọ́dọ̀ rí kíní wọn torí tó wá pé mo jù sórí péjì mi ni ẹ bá rí kémi náà wá tú àwọn ọmọ Ọ̀yọ́ lẹ̀ kó wá máa bombard ìwọ náà bó ṣe jẹ́ kó máa bú mi lórí péjì ẹ yẹn sister mi mo fi Ọlọ́run bẹ̀ má wá fún mi mọ́ tí n bá ti dárúkọ ẹ o this is going to be the last time wọ́n ló ti máa ń jáde fún mi ti pẹ́ I don't know how far it's true bọ́jọ́ ti bá tún ṣe live lórí mi ṣó mọ̀ pé olóòṣà ni ẹ́ o dẹ̀ máa prove pé olóògùn o máa prove pé Ọbàtálá o máa prove anything ni ẹ́ tó bá wá ti wá tó bẹ́ẹ̀ a máa jọ máa fàjà lórí bíbá ẹ̀ I don't like to argue with a lady mi n bó obìnrin argue no mi ní time láti máa bá obìnrin argue máa jókòó sáyé mi ẹ máa sọ̀rọ̀ so o wá sọ pé kò kan èmi pé èmi ò ṣáà ń ṣọba ẹ̀ ń ṣọba náà mi ò ń ṣọba lóòótọ́ bọ́ mi ń ṣọmọ àlè mo dẹ̀ ní right mo ní 99.9% right if not 100
láti sọ̀rọ̀ nípa ìlú mi ẹ lè gbá Ọ̀yọ́ sẹ́yìn náà. Now ìbéèrè ẹlẹ́ẹ̀kejì èèyàn kan ó máa gbọ́ ọ̀rọ̀ yé nílẹ̀ máa gbọ́ màá dẹ̀ sọ ẹ tó bá máa bínú ẹ foríjì mi. Wọ́n ní Lísàbí ó gbarẹ̀ lọ́wọ́ Ọ̀yọ́ ní pé ńgbà tí bàbá wa kan sọ̀rọ̀ bàbá wa àgbàlagbà yìí ló sọ̀rọ̀ mò ń bọ̀ mo sì ní time díẹ̀ yes bàbá wa yìí ló sọ̀rọ̀ mò ń bọ̀ mo máa wò fún yín sìn níbi tí bàbá yẹn ti sọ̀rọ̀ wọ́n sọ fún wọn ní bàbá yìí ò ní ráìtì láti sọ̀rọ̀ pé ogun ni wọ́n kó wá sí Ọ̀yọ́ mo pé pé Lísàbí kó ogun wá sọ́yọ́ Lísàbí ò dẹ̀ gbé ogun kankan wá sí Ọ̀yọ́ bọ̀ fún ẹ̀yin tí kò yé ẹ jẹ́ proof ẹ̀ fún yín ó dáná màá pray bẹ̀ fún yín sìn inú mi dùn pa ọmọ Ọ̀yọ́ díẹ̀ wá ń bì ẹ wò live tí mo ṣe yẹn lélẹ́yìí o live yẹn lélẹ́yìí o but ẹ jẹ́ wá play ibi tí bàbá wa yìí ti sọ̀rọ̀ bàbá yìí. Ọba lóko ọ̀rọ̀ pọ̀tọ̀ àgbẹ̀jú òdúdébè jù wọ́n odù bàbá lé odù bàbá lóko ó ṣe kẹ̀kẹ̀kẹ̀ odù bàbá àgbàlagbà. Bàbá is 90 something years o. Fẹ́ rí Ọ̀yọ́ lé. Ẹ máa gbọ́ o. Àgbẹ̀jú ń bẹ ń bẹ. Ẹ̀yin ọmọ Ọ̀yọ́ ẹjọ́ ẹ bá mi ṣí ẹ̀ dànù wọ́n tó bá fẹ́ mọ̀ tán. Ojú èdè ń bẹ ń bẹ. Kí ni ìtumọ̀ gbogbo àwọn ọ̀gá tẹ̀sán yẹn? Ìtì ń bẹ ní ààfin náà ní ń bẹ níbẹ̀. Tó ti yé yín. Ọ̀yọ́ tó ń sọ nìyẹn o. Ọ̀yọ́ lé. Ọ̀yọ́ lé. Ilé Ọbàtálá ń bẹ lọ́yọ́ lé. Ó dẹ̀ ń bẹ láàfin wa. Ilé Ògún ń bẹ lọ́yọ́ lé. Ilé ẹgbẹ́ ọgbà ń bẹ lẹ́gbẹ̀ẹ́ lé. Ilé gidigidi ń bẹ lọ́yọ́ lé. Ẹ máa bàbá ẹ̀ máa sọ̀rọ̀ sí i màá wá sọ nǹkan tí mo fẹ́ sọ lórí ẹ̀. Láti ibẹ̀ láti yọrí láti dé èkeje wa èkeje. Ẹ máa lọ sọ̀rọ̀ ẹ̀. Ẹ̀keje òun la wà yìí ṣe gbọ́ ẹlòmíì ò mọ̀ tán yẹn o. Kí wá ní ìtàn Ọ̀yọ́ lè tẹ̀lé sọ fún wa bàbá? Ìtàn Ọ̀yọ́ ni pé ìwé ká wà yìí èkeje ni ìlú kò sí ìborí Ọ̀yọ́ rí. Ibi tí bàbá yẹn ti nílùú kan ò borí Ọ̀yọ́ rí màá ṣàlàyé ẹ o. Aláàfin ni àtọ́ba tẹ́lẹ̀ ọba Àjàgbó. Ẹ máa gbọ́. Òun ni ọ̀gá. Òun ni bàbá Ṣàngó. Òun náà sì ni bàbá Ọya. Òun náà ni bàbá Ògún. Òun ni bàbá ẹgbẹ́ ọgbà. Òun ni bàbá Arọ́yàsí. Kábíyèsí. Òun ni bàbá Eégún. Kábíyèsí. Òun ni bàbá èyí bàbá ọ̀hún. Kábíyèsí. Òun ni látẹ̀lé wá. Kábíyèsí. Látọ̀yọ́ rí. Látọ̀yọ́ lé. Báyìí bí wọ́n bá yí gbogbo aláàfin yí apò alábìrin jẹ́ ọ̀gá. Ilé-Ifẹ̀ kì í ṣọba. Abo rẹ̀ ni. Ó tán. Ìbàdàn kì í ṣọba. Balẹ̀. Ṣé yé yín? Nǹkan wá nígbà tí Aláàfin àtọ́ba tẹ́lẹ̀ ọmọ Àjàgbó. Kábíyèsí. Tó jọba ní ìlú. Ó ní mo kì lẹ́ẹ̀kan ọba Àjàgbó mògún létí. Òun nìkan. Ọ̀fà ilé ìmọ̀ra. Ọ̀fọ̀ ilé ìmọ̀ra. Ọ̀fọ̀ òṣàkì. Ọ̀fà sẹ́yìn. Ẹ jẹ́ ń dá dúró ńbẹ̀ torí mo ti play rí. Ṣé rí ibẹ̀ yẹn ni mo fẹ́ fàyọ fún àwọn èèyàn wa. Bàbá tó sọ̀rọ̀ ìwọ̀n tí ìbí ìyá mi tí bàbá yìí ti wà bàbá is 90 something years.
ó ti yé àyèmí ò ní láti bá yín argue lórí ọlọ́rọ̀ ọba mi fẹ́ bá yín argue but tí wọ́n bá ń sọ̀rọ̀ nípa ọba ọmọ àlè Ọ̀yọ́ ọmọ àlè mo tún sọ lẹ́ẹ̀kan ọmọ àlè Ọ̀yọ́ ló máa sọ̀rọ̀ so Princess Olúwatóyìn lọ reframe ọ̀rọ̀ ẹ dáadáa tó bá máa reply mi ó rí pé mi ìbú ẹ toró ò bú mi but ó lu àwọn èdè kan ó ní mi ìṣọ̀rọ̀ mi ìsọpọ̀ bá ni mi but ọmọ ọba nìyá mi mo dẹ̀ gbọ́n lé mo gbọ́n lóko mo dàgbà lọ́yọ̀ọ́ kódà mo ṣe ọmọge àbí mo ṣe ọkùnrin lọ́yọ̀ọ́ dáadáa bó ṣe jẹ́ pé kò ní mo ti dàgbà mo kàwé lọ́yọ̀ọ́ mo kàwé lẹ́kọ̀ọ́ mo dẹ̀ mọ ìtàn bàbá ńlá bàbá mi ìtàn bàbá àti tiẹ̀ ni kò lọ wádìí ẹ má máa dálé apá kan and you call yourself ọmọ màmá àti tiẹ̀ olọ́mọ Ọ̀yọ́ ni and ó wá kọ́ńbì ó sọ fún mi pé mo fẹ́ dá wàhálà lẹ̀ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ̀yin tẹ́ ẹ bá ní ìdajì iṣẹ́ tẹ́ ṣe nílẹ̀ Yorùbá ẹ má dá sí mọ́ ara mo sọ fún ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ká stop tẹ́ ẹ jẹ́ kí n sọ̀rọ̀ Yorùbá nation mọ́ nìyẹn because mo ti rí pé ẹ ti sọ di jẹun ẹni tí ò ní blọọkì ẹyọ kan ti ra blọọkì ẹni tí ò ní mọ́tò tẹ́lẹ̀ ó ti lọ́kadà ẹni tó yẹ pọ̀kadà ló ń lò ó ti ń lo tání wọ́n ti ń lo oríṣiríṣi mọ́tò gbogbo yín ni mo rí gbogbo wọn later a kò rí pé àwa tá a sọ ìwọ́n tún bọ̀ tàtàkù wa because you know what orúkọ ààrẹ yẹn sand tẹ́nibọ̀dì bá ṣe show lórí ààrẹ gbogbo ayé ló máa fẹ́ gbọ́ bọ̀bọ̀ kan sọ fún mi ó ní ààrẹ kí ló dé bá post kan ní orí YouTube èèyàn wò ìbọn táwọn míì bá post ẹ̀ báyìí wọ́n máa 50,000 máa wò 100,000 máa wò but tèmi tí mo nìkan bá post ẹ̀ gan mo lè má adùn ní máa fi réyàn 1,000 lórí YouTube èmi ò kí à ń torí pé mi ready láti ṣe wàhálẹ̀ mi jẹ owó ẹ̀ but Princess Olúwatóyìn whatever the name is please tó bá ti ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tó wà nílẹ̀ yẹn ò ṣe dá sí ìwọ dá sí ọ̀rọ̀ àwọn tó ń jọba fake ó rí pé nínú gbogbo ọ̀rọ̀ ẹ̀kọ́ tí mo fi mọ̀ pé ọ̀rọ̀ yẹn mo wá mú gbogbo ẹ̀ mo wá ṣùrùgùdù mo kàn dá sí trash ni torí nǹkan tí mo ṣe sọ̀rọ̀ gangan ò lọ́bẹ̀ ó dìídì fẹ́ ta sí mi olórí bì kan mo ṣe apology kan apology yẹn ò dénú ṣé wọ́n dénú tèmi ni tó fi apology tí mo ṣe ò dénú ṣé ò dénú mi ni mo respect àwọn bàbá mi lọ́yọ̀ọ́ ni mo dẹ̀ respect àwọn àgbà alẹ́ Ifẹ̀ tó pè mí ṣé èèyàn kan ló wà lẹ́ Ifẹ̀ ni àbí èèyàn kan ló wà lọ́yọ̀ọ́ àwọn àgbà alẹ́ Ifẹ̀ tá a ti jọ wà lọ́nà ààrẹ má ṣe bẹ́ẹ̀ ọmọ Ọ̀yọ́ ọmọ bàbá lọ́yọ̀ọ́ ó náà ni mo ṣe pèdé pé ẹ ṣe jẹ́ kí gbogbo wa kẹjẹ́ ká ní ìrẹ́pọ̀ mo ní nǹkan tó yẹ kí bàbá ṣe ni pé nígbà tí ò sí Aláàfin lórí oyè ẹ pé bàbá Bishop Ládìgbòlù kọ́ fún yín léyàn tó bá jẹ́ nǹkan tí ò ní ṣe ni ẹ̀kọ́ sẹ́dá méjèèjì tí bàbá wọ̀ ní kábíyèsí tó wá sẹ́ndì wá sí Ọ̀yọ́túnjí kò bá dá ó tún bá mi sọ̀rọ̀ Ọ̀yọ́túnjí tí mo mọ̀ ó mọ sítórì kankan pọ̀ Ọ̀yọ́túnjí Princess Olúwatóyìn ṣé yèyí Ọ̀ṣun àbí kí ló máa mí mo orúkọ ó tún ní nickname kan ó mọ sítórì kankan pọ̀ Ọ̀yọ́túnjí lóòótọ́ olóyè ni mí mo dẹ̀ mọ̀ mo mọ nǹkan tí mo fojú mi rí mo mọ iye táwa náà kó lọ sọ̀rọ̀ pé àjọyè lọ́fẹ̀ẹ́ ni káwọn tó bá wà ní Ọ̀yọ́túnjí kọ́ bọ́ta àwọn olóyè tó dẹ̀ wà ń bẹ̀ tọ́sẹ̀ jẹ yẹn wọ́n jẹ lẹ́yìn tiwa ni ó dẹ̀ nídìí táwa go òfin lọ́bẹ̀ láti gbà yẹn so tó o bá fẹ́ sọ̀rọ̀ straight kúkú sọ pé o fẹ́ gbìjà Aláàfin so stay in your lane dúró ní lane ẹ má dárúkọ mi sórí iṣu ẹ mọ́ mo fi Ọlọ́run bẹ̀ ìyá mi inú àwẹ̀ láwa o just stay in your lane lane ẹni kò dúró sí má ta sí mi so ẹ ti ń rí mi bí aláìda tẹ́nibọ̀dì bá máa sọ̀rọ̀ olóbù ọ̀nífẹ̀ tí kíní kan bá máa sọ̀rọ̀ idiot ọmọ olè kan náà ọmọ olè olóhùn kíní kan Joshua Steele and kíní kan I'm coming for him àti òun àti ìkan tó pè rẹ̀ ní Mr. Adé kíní kan mo máa kó orúkọ wọn papọ̀ wọ́n dẹ̀ máa trace wọn a lot of 419 wọ́n ti pọ̀ ń bì tó tẹ̀jọ́ ọmọ Ọ̀yọ́ kí ni mò ń sọ nígbà tí mo lè kó 6 million fún ọmọ Ọ̀yọ́ olórí burúkú Túndé kí ló tiẹ̀ ń jẹ́ tí mo kó owó fún nítorí ọjọ́ ọmọ ìlú mi ó kó mi lọ mi ìró mi gbàdé ní almost 4 million plus ló sì ń jẹ mí so mi ì lè rí tí n bá ra ọmọ Ọ̀yọ́ tó ṣe bìrìbìrì mi ní blame wọn bọ̀ níjọ́ mi máa reframe ọ̀rọ̀ ẹ dáadáa go to the point the reason why tí mo ṣe step out ẹ jẹ́ sọ again kí tó pa kínní mo step out nítorí pé àwọn tó fẹ́ máa pe ara wọn ní ọba nílùú òyìnbó ọba tó bí
ẹ mọ nǹkan tó ń pè lọ́ọ̀ni Ifẹ̀, ẹ mọ nǹkan tó ń pè ní Aláàfin, ẹ mọ nǹkan tí wọ́n ń pè ní Àwùjalẹ̀, ẹ mọ nǹkan tí wọ́n ń pè ní Aláké, àwọn ọba tó gba ìpè bí àwọn Òṣómọ̀wé, àwọn ọba Ondo State tó jẹ́ ojúlówó ọmọ Odùduwà gidi gan, tó jẹ́ pé ẹ ti ẹ̀gbọ́rù wọn gbogbo yín ọ̀pọ̀lọpọ̀ yín ní ìtàn ẹ mọ ẹni tó pè ní Oníkétu. Alákétu tó tún wá dárúkọ yẹn fẹ́ẹ̀kì ọba Benin nìyẹn. Adéwálé ni ọba Alákétu tó jọmọ Yorùbá, ẹni tí wọ́n sọ ẹ fẹ́ẹ̀kì ni, fẹ́ẹ̀kì ọba ni. Tó bá dẹ̀ wá sọ̀yọ̀ tó ní lẹ́tà tó fún yẹn a máa disregard lẹ́tà yẹn, mo máa dídì ṣe ṣó fún ni, kò ṣe ọmọ Yorùbá. Ẹni tó ní adé Kétu lọ́wọ́ mo ti jáde 4 years ago, mo ti ṣe ṣó lórí ẹ̀. So if you don't know something, ask. O lè jólóòṣà kó má mọ̀tàn, mo lè jẹ́ mùsùlùmí kí n mọ̀tàn, mo lè jẹ́ babaláwo kí n má mọ̀tàn. So reframe, try to correct àwọn tó ń jẹ́ adé fake Princess Olúwatóyìn wọ̀ jẹ́jẹ́ ń dárúkọ ẹ̀ dáadáa, Ọ̀ṣúntọ́lá àbí kí ló ń jẹ́. Ẹ jẹ́ kí n wá orúkọ lady yẹn, mò ń bọ̀ náà. Ẹ jẹ́ n fi picture ẹ̀ hàn yín kí gbogbo yín lè mọ ẹni tí mo ti ẹ̀ ń sọ. Ẹ jẹ́ n fi picture ẹ̀ hàn yín kẹ́ lè mọ ẹni tí mò ń sọ. Tóyìnbó fún kọ́ àwọn bàbá wa. So kí la gbìyànjú láti sọ? Gbogbo yín lè mọ̀ bọ̀tẹ̀. Tóyìnbó fún àfà. Ẹ jẹ́ kí n wòran mi. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ n fi picture ẹ̀ hàn yín kẹ́ lè mọ ẹni tí mò ń sọ. Mo fẹ́ fi picture ẹ̀ hàn yín kẹ́ lè mọ ẹni tí mò ń sọ. Jẹ́ kí n wò. Okay, this is the lady. Lady yìí ni ó máa ṣe olóòṣà. Picture ẹni tí mò ń sọ rèé. Nítorí pé àwọn ọmọ yóò ń lọ sórí péjì wọn tí wọ́n bá ti wá dé Ifẹ̀, ọmọ yóò ráyè, ọmọ yóò dẹ̀ ní wọ́n ní ọ̀wọ̀ fún Ọọ̀ni. Mi ò rí eléwì náà. Kábíyèsí ọ̀gá ni wá o. Tẹ́ bá ní à ń ṣọ̀gá mọ̀ kọ́tà ṣe kí ló ń la ẹ̀yin ọmọ Ilé Ifẹ̀ lára tó yẹ pé tẹ́ bá ti gbọ́ ọ̀rọ̀ kékeré báyìí ẹ máa bọ́ta ó dẹ́ ń ṣọmọ Ifẹ̀ náà. Wúmà yóò ṣọmọ Ifẹ̀ náà. I don't think you are from Ifẹ̀. Ìyá ẹ lọmọ Ọ̀yọ́, ìyá ẹ tó jọmọ Ọ̀yọ́ gan, ó ti ta bátìrà ti yín, ó tún ta bátìrà láti máa ègé sọ̀rọ̀ mi. Tó bá fẹ́ tún nǹkan ṣe ò ní sọ bẹ́ẹ̀. This lady ó rèé Olúwatóyìn Ọ̀ṣúntọ́lá bí mi tí ẹ̀nà ó máa ń lo AK kan. This is gbogbo ilẹ̀ máa ti mọ̀ ó rèé ó lélẹ̀. So page ẹni Princess Olúwatóyìn ọmọ Ṣèkè Òkun àbí Ṣèkè Òkun, either way ó tán mi ní jù bẹ́ẹ̀ lọ fún ẹ. But Princess Olúwatóyìn ọmọ Ṣèkè Òkun, please go and check my statement again, reframe ẹ̀. But ọ̀rọ̀ tí mo sọ dá sí ọ̀rọ̀ àwọn tó ń ṣe fake ọba, má wà fún mi. Ọ̀rọ̀ fake ọba olómú mi sọ̀rọ̀, excuse me. Mo dẹ̀ respect àwọn ọba yẹn, ẹ rí gbogbo yẹn gbọ́ mi kàn fẹ́ to play nítorí mi ní time. Mo respect wọn, mo fi gbogbo wọn síbẹ̀. Mo ní kábíyèsí àwọn tẹ́ lọ báyìí fake ni wọ́n. Lady yóò máa sọ̀rọ̀ pẹ̀ rárá tó fi sọ̀rọ̀ tán nínú ibi tó kọ́ọ̀tì fún mi o. Nǹkan wọn àti ẹ̀kọ́ tiẹ̀ tó ló dìídì sọ pé ṣó yìí ó ṣe fún ààrẹ Aimaroof ni. So ṣó yìí mo ṣe fún Princess Olúwatóyìn ọmọ Ṣèkè Òkun, lèmi náà ṣe ṣó yìí fún, kó lọ gbọ́ dáadáa. Tó bá gbọ́ tó bá lésì tó fẹ́ fún mi o lè fún mi lésì. But I will advise you, kó advise àwọn tó ń jẹ ọba fake, má advise mi torí mo mọ̀ jù ẹ lọ. Gbogbo ọ̀tọ̀ tó ń sọ ìtàn mẹ́sẹ̀bẹ̀bù ni kí ẹ jẹ́ kí reframe ọ̀rọ̀ ẹ. Number 1, Ọ̀yọ́ méje ló wà. Ọ̀yọ́ Kàtúngà, Ọ̀yọ́ Ilé, Ọ̀yọ́ Ìgbòho, Ọ̀yọ́ Àgọ́ ló dọ̀já tá a wà lénìí tá bàbá wa tẹ̀dó. Ó ní Ọ̀yọ́ tó parí. Ṣé Ọ̀yọ́ Àgọ́ tó dọ̀já lénìí ṣé 100 years ni? You see, you dey play. Ṣé 100 years ni? Torí ìyá bàbá mi gangan fúnra rẹ̀ nínú Ọ̀yọ́.